I'm still working on it. Ojú wọn lọ ta ló ń sọtẹ̀ tó ń gbé mú yóò bá yá wọn ìsọwọ́ lọtẹ̀ ẹgbẹ́ jẹ́ alábẹ́kẹ́ mo máa ṣe kọlù ẹ má lọ tẹ́ ajá sùúrà alẹ́ sátífìtì gbà wájú. Ojú wọn lọ ta ló ń sọtẹ̀ mo sẹ́rí mọ́dá aláàánú bí mo sì ọ̀fà mo máa ń mọ́dá máa sọ̀lá tí wàá sọ̀lá mo sẹ́rí mọ́dá aláàánú bí mo sì ọ̀fà. Agbé ètò yìí kalẹ̀ tí ẹ̀dẹ̀ wá àdúgbò yìí náà. Àjọ jẹ́jẹ́ ọmọ ọlọ́kùnrin àti lóbìnrin ọlọ́run ọba láàánú àwa pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn jẹ́jẹ́ ọmọ ọlọ́kùnrin náà ọlọ́run ọba láàánú àwa pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí ó wá gbé ètò yìí kalẹ̀. So àwọn màmá wa àti àwọn bàbá wa tí Alesh àbí. Bẹ́ẹ̀ni. So woman ní tí kìíní kan tó ń gbé ètò yìí kalẹ̀ empowerment tó ń gbé ètò yìí kalẹ̀ láti ràn wá lọ́wọ́ lórí nǹkan jíjẹ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Nígbà lọ́nà ibi tí wọ́n ti mú tọrọ kọ́bọ̀ tó fi ń ṣe léyìí àgbà náà ní wọ́ bẹ́ẹ̀ o. Òkè òkè lọ́wọ́ wọn máa rí o. Àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn ẹ̀mí tí ó ṣe tọdún eléyìí ọlọ́dà kò jẹ́ kó tún lè máa ti lọ títí láéláé. Agbára wọn kò ní pe síbẹ̀ lágbára. Gbogbo nǹkan tó ń fẹ́ nú ayé wọn lọ́wọ́ àbá ṣe fún wọn. Gbogbo àjàmọ́ náà ń fẹ́ nú ayé wọn lọ́wọ́ àbá ṣe fún wọn. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́ fún ọba tó ń jẹ́ Ọlọ́run. Adúpẹ́ wa lẹ́ẹ̀kan sí i. Ọlọ́run bá ṣe tán láti ṣe ìdálóore fún ọlọ́mọ ń gbà wá. Ọlọ́run bá tó nípẹ́ tí àwọn Alesh máa ń Ọlọ́run bá tó gbé kalẹ̀ kẹ́yìn máa bẹ́ẹ̀ tó pé ọmọ jẹ́ olùrànlọ́wọ́ fún àwa tí a ti ní. Lérí pẹ̀lú kẹ́yìn tí ìmúlérí náà ṣe Ọlọ́run bá jẹ́ kẹ́ lè rí ṣe. Àwọn ṣe náà ohun tó jẹ́ ẹ̀sìn dáadáa Ọlọ́run bá fi san yín. Ẹ̀sìn olóore Ọlọ́run bá pèsè fún yín. Iṣẹ́ tí Ọlọ́run bá ní pé ká máa ṣe ohun náà lélẹ́yìí. Ẹ rí i pé nínú wá àṣetí. Ìjọba yàrá ìṣòwò lọ́tẹ̀ ẹgbẹ́jẹ́ alábẹ́kẹ́ kó má ṣe kọlù ẹ má lọ bẹ ajá sùúrù wá alẹ́ sátífìtì gbà wájú. Èèyàn ní ajá sùúrù rábà orí mọ́kọ́ yàtọ̀ sí pẹ̀rúfù èèyàn oní pákéjì àbẹ̀kẹ́ tí borí ilẹ̀ tayọ ẹgbẹ́ ẹni ọlọ́run gbé kọlù rẹ̀ kò ṣe fi wé àkúrọ̀jáyé ẹ̀dá bí àparò aláṣọ pípọ́n ọ̀gá nílá sá okòrí yín pé àbẹ̀kẹ́ ajá sùúrù rá láyé ń wí ẹ̀yin kọ́ tó rójú tí láàyè ti gbọ́n yé fi rọ́ pẹ̀lú ọ̀tẹ̀ kórọ́jọ mọ́ ajá sùúrù rá alẹ́ sátífìtì gbà wájú. Ojú wa lọ ta ló sọtẹ̀ tá ń gbé mú yọba yàrá ìṣọwọ́ lọ́tẹ̀ ẹgbẹ́jẹ́ alábẹ́kẹ́ kò má ṣe kọlù ẹ má lọ bẹ ajá sùúrù rá alẹ́ sátífìtì gbà wájú. Ọ̀rọ̀ yẹn kò nílé wọ̀ nítorí pé ọmọ ẹ̀rú bóyá fira rẹ̀ wé ọmọ